Ẹ káalẹ́, ẹ sì káàbọ̀ sórí ètò Àfàlọ Mọlásà. Lórí ètò yìí ni ẹ ti máa láǹfààní láti gbọ́ ọ̀kan òjọ̀kan àlọ́ ìjàpá lóríṣiríṣi ilé ìta fi ń pàṣàmọ̀ ìwà ìbàjẹ́ láwùjọ wa. Ẹ káàbọ̀ sórí ètò yìí fún ti ọ̀sẹ̀ yìí. Àlọ́ o! Ẹ̀yin tẹ́ wà nínú ilé ẹ ti mọ̀ bí a ti máa ń ṣe, ẹ máa wí pé àlọ́. Àlọ́ mi tọ̀sẹ̀ yìí dá lórí ìjàpá àti àwọn ọ̀rẹ́ rẹ̀ mẹ́ta. Ìjàpá àti àwọn ọ̀rẹ́ rẹ̀ mẹ́ta. Nígbà ìwáṣẹ̀, nígbà láéláé, ìjàpá, ẹyẹ àti eku, ìyẹn èkúté, wọ́n jọ jẹ́ ọ̀rẹ́ kòríkòsùn. Ìjàpá, ẹyẹ àti èkúté, wọ́n jọ jẹ́ ọ̀rẹ́ kòríkòsùn. Ọ̀rẹ́ wọn wọ̀ débi wípé ilé kan náà ni wọ́n ń gbé. Tí wọ́n bá ti jí lówùúrọ̀, wọn ó jọ wá oúnjẹ lọ sí àwọn igbó tó wà ní ẹ̀bá ọ̀nà nílé wọn. Tó bá sì ti di nírọ̀lẹ́, wọn á darí wá sílé oníkálùkù láti wá sinmi nílé wọn. Nígbà tó di ọjọ́ kan, ìjàpá jáde lọ láti lọ wá oúnjẹ òòjọ́ wọn. Ìjàpá àti àwọn ọ̀rẹ́ rẹ̀, eku àti ẹyẹ, wọ́n jáde lọ láti lọ wá oúnjẹ òòjọ́ wọn. Níbi tí wọ́n ti ń jẹ káàkiri ní igbó ẹ̀bá ọ̀nà ni wọ́n ṣàdédé rí àgbọ̀nrín tí àwọn olóyìnbó ń pè ní deer. Bí wọ́n ṣe rí àgbọ̀nrín tó ń bọ̀ wá sí ọ̀nà ọ̀dọ̀ wọn, bẹ́ẹ̀ ni wọ́n ní, àgbọ̀nrín, kí ló ṣe ọ́ tí o fi kúrò nínú igbó tàbí nínú ijù tó ń gbé pẹ̀lú àwọn ẹranko ńlá yòókù? Kí ló wá láwùjọ àwa ẹranko kéékèèké? Bẹ́ẹ̀ ni àgbọ̀nrín bá kẹ́jọ́ ló bá rò fún ìjàpá àti àwọn ọ̀rẹ́ rẹ̀. Ó ní bá a ti rí nìyẹn. Ó ní ṣe bí kìnìún olólàájù ló fẹ́ mú òun jẹ. Ó ní ìdí nìyẹn tóun fi sá kúrò nínú igbó ńlá tóun wò pé kóun sá àsálà fún ẹ̀mí òun. Ó ní níbi tóun ti ń wá ibi tóun ó sá sí lòun ti pàdé ìjàpá àti àwọn ọ̀rẹ́ rẹ̀. Ìjàpá bá ní, ó dáa, kò sí ìyọnu. Sórí bá a ṣe wà yìí, èmi, ìjàpá, eku àti ẹyẹ, ọ̀rẹ́ mẹ́ta ni àwa mẹ́tẹ̀ẹ̀ta yìí. Ọ̀rẹ́ wa sì wọ̀ gidigidi. Ṣùgbọ́n ojú ní rọ́jú ṣàánú. Nígbà tó ti ní ìwọ náà fẹ́ mọ gbé láwùjọ àwa ẹranko kéékèèké yìí, kò sí ìyọnu, a ṣetán láti gbà ọ́ sí ilé wa. Bí ìjàpá àti àwọn ọ̀rẹ́ rẹ̀ bí wọ́n ṣe gba àgbọ̀nrín, bí wọ́n ṣe gbà sí ilé wọn nìyí, tí wọ́n sì kúrò ní ọ̀rẹ́ mẹ́ta tí wọ́n di ọ̀rẹ́ mẹ́rin, ìyẹn ìjàpá, èkúté tàbí eku, ẹyẹ àti àgbọ̀nrín tó ṣẹ̀ṣẹ̀ wá darapọ̀ mọ́ wọn báyìí. Báyìí ni àwọn mẹ́rẹ̀ẹ̀rin jùmọ̀ ń gbé pọ̀ ní ayọ̀ àti àlàáfíà. Tó bá ti di ní òwúrọ̀ kùtù, àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin oníkálùkù yóò mú ọ̀nà rẹ̀ pọ̀n láti lọ wá oúnjẹ òòjọ́ rẹ̀. Tó bá sì ti di ní ọwọ́ ìrọ̀lẹ́, oníkálùkù wọn ó darí wálé láti wá forí lélẹ̀ sinmi ní abà tí wọ́n ń gbé. Báyìí ni wọ́n ń ṣe ní ọjọ́ dé ọjọ́, tí ohun gbogbo sì ń dùn nígbà láàrin àwọn ẹranko mẹ́rẹ̀ẹ̀rin yìí. Ṣùgbọ́n ní ọjọ́ kan, lẹ́yìn tí àwọn ẹranko mẹ́rẹ̀ẹ̀rin yìí ti gba ọ̀nà oníkálùkù wọn lọ láti wá oúnjẹ òòjọ́ wọn, ìgbà tó di nírọ̀lẹ́, ìjàpá, èkúté àti ẹyẹ, àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n padà dé abà ibi tí wọ́n ń gbé. Ṣùgbọ́n wọ́n ṣàkíyèsí wípé ó ti tó àkókò tó yẹ kí àgbọ̀nrín náà padà wálé láti wá sinmi gẹ́gẹ́ bí ìṣe wọn lójoojúmọ́. Àmọ́ wọ́n ṣàkíyèsí pé wọn ò rí kí àgbọ̀nrín kó padà wọlé wá. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta bá foríkorí. Wọ́n ní kò ní dáa káwọn jókòó tẹ̀tẹ̀rẹ̀ láì rí ọ̀rẹ́ àwọn kẹrin. Wọ́n bá gbà á lérò pé yóò dára púpọ̀ káwọn wá àgbọ̀nrín lọ. Bóyá ó lè jẹ́ wípé nínú ewu tàbí ìdààmú kan ni àgbọ̀nrín tí ṣe ọ̀rẹ́ kẹrin àwọn wà. Bí wọ́n ṣe gbèrò nìyí. Ṣùgbọ́n kí wọ́n tó gbèrò láti máa lọ,
ẹyẹ bá dáhùn ó ní ṣé mọ̀ wípé èmi ń tèmi ẹranko abìyẹ́ ni mí, èmi lè fò. Tí n bá sì ti ń fò lójú ọ̀run, ó ṣeéṣe fún mi láti rí gbogbo nǹkan tó wà ní ìsàlẹ̀ ilẹ̀. Ó ṣeéṣe fún mi láti rí àwọn kọ́lọ́fín àti kọ̀rọ̀kọ́ndú ibi gbogbo. Yóò rọrùn fún èmi láti tètè rí ibi tí àgbọ̀nrín wà ju ẹ̀yin ẹranko yòókù lọ. Nítorí náà màá gbà á nímọ̀ràn pé kẹ́ jẹ́ kémi ẹyẹ kí n fò kí n lọ wá àgbọ̀nrín. Ìjàpá àti eku bá gbà sí ẹyẹ lẹ́nu, àwọn dúró ní abà. Ẹyẹ fò lọ láti lọ wá àgbọ̀nrín. Níbi tí ẹyẹ ti ń fò káàkiri, níbẹ̀ ló ti dédé rí àgbọ̀nrín níbi tó ti kó sí pàkúté. Pàkúté oní okùn tí wọ́n ta mọ́ra wọn tí àwọn olóyìnbó ń pè ní nẹ́ẹ̀tì, ó ní àgbọ̀nrín ló kó sínú rẹ̀. Bí ẹyẹ ṣe kẹ́fín àgbọ̀nrín ni ẹyẹ bá bà á lẹ́bàgẹ́ láti lọ gba ọ̀rẹ́ rẹ̀ àgbọ̀nrín láti lọ tú u sílẹ̀. Ìgbà tí ẹyẹ débẹ̀, ẹyẹ gbìyànjú títí láti tú okùn àwọ̀n tí àgbọ̀nrín tó kó sí yìí, ṣùgbọ́n kò ṣeéṣe fún ẹyẹ láti tú. Bí ẹyẹ ṣe padà lọ lẹ́nu láti lọ ké sí ìjàpá àti eku. Ìgbà tó dé abà, ó ṣàlàyé ohun tójú rẹ̀ rí fún ìjàpá àti eku. Báyìí ni ìjàpá, ẹyẹ àti eku, báyìí ni wọ́n gbìmọ̀ pọ̀ láti lọ síbi tí àgbọ̀nrín tó ti kó sí àwọ̀n. Bí wọ́n ṣe débẹ̀, ẹyẹ ló kọ́kọ́ débẹ̀, mọ̀ wípé ẹyẹ lè fò ní tiẹ̀. Eku ló sì kejì láti dé ibi tí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀. Ẹ rí, gbogbo wa la ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ẹranko tí mo ń yọ́rìn ò ní ìjàpá. Ìjàpá ló débẹ̀ kẹ́yìn. Nígbà tí wọ́n débi tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀, eku bá bọ́ síbẹ̀. Ẹ mọ̀ wípé eyín eku ó mú púpọ̀ púpọ̀. Kódà bẹ́ẹ̀ bá fi àpò ìrẹsì dá eku lásìkò tá a wà yìí, yóò gé àpò yẹn, yóò gé wẹ́lẹ́wẹ́lẹ́, yóò sì jẹ ìrẹsì tí ń bẹ nínú rẹ̀. Gbogbo wa la ti mọ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bí eku ṣe débi tí àgbọ̀nrín ti kó sí àwọ̀n yìí, bẹ́ẹ̀ ni eku bẹ̀rẹ̀ sí ní fi eyín rẹ̀, ó bẹ̀rẹ̀ sí ní fi já àwọ̀n eléyìí tí àgbọ̀nrín kó sí. Kíá, eku ti já àwọ̀n yìí. Ní kété tí eku já àwọ̀n yìí, bẹ́ẹ̀ ni àgbọ̀nrín bẹ́ẹ̀ lórí gbígba òmìnira rẹ̀ tó sì rí bí bọ́ kúrò nínú àwọ̀n eléyìí tí wọ́n kẹ́ sílẹ̀. Bí àgbọ̀nrín ṣe bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ wọn, ó ní wọ́n ṣeun gan. Ó ní ṣe bíbi tóun ti ń wá bóun ó ti jẹ káàkiri, òun ò mọ̀ pé ọdẹ apa ẹran kan ó ti dẹ àwọ̀n sílẹ̀. Níbi tí àgbọ̀nrín ti ń ṣàlàyé ọ̀rọ̀ yìí lọ́wọ́, ibẹ̀ ni ọdẹ tó dẹ àwọ̀n, ibẹ̀ ló ti ń bọ̀ wá látòdò oko ọdẹ ilé tó ti lọ pẹran. Bó ṣe débẹ̀, ó rí i pé wọ́n ti já àwọn ohun kùtùkùtù. Ó bá ìjàpá níbẹ̀, ó bá eku níbẹ̀, ó bá àgbọ̀nrín níbẹ̀. Ṣùgbọ́n bí àwọn mẹ́rẹ̀ẹ̀rin ṣe kẹ́fín wípé ọdẹ tó dẹ àwọ̀n yìí sílẹ̀ ó ti ń bọ̀, bẹ́ẹ̀ ni ẹyẹ fò. Èkúté náà ó gbáya inú igbó. Àgbọ̀nrín tí wọ́n wá gbà á lẹ̀ fúnra rẹ̀, òun náà ò gbẹ́yìn o. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn ti tètè bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀ láti sá kúrò níbẹ̀ kí ọdẹ tó padà dé ibi tó dẹ àwọ̀n sí. Àmọ́ ṣé ẹ mọ̀ pé ẹranko tí ń yọ́rìn ní ìjàpá, òun náà kúkú gbìyànjú rẹ̀ níbi tó ti ń ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ pé kóun náà tètè sá kọ́dẹ tó débẹ̀. Níbẹ̀ ni ọdẹ ká a mọ́. Eré mélòó ní ń bẹ lẹ́sẹ̀ ìjàpá? Bọ́dẹ ṣe gbá ìjàpá mú nìyí o. Ọdẹ bá mú ìjàpá láàyè ló bá sọ sínú àpò ọdẹ rẹ̀. Àpò ni bíi àpò ìkọ́wọ́, eléyìí tí àwọn ọdẹ tó ń pa ẹran tó máa ń gbé kọ́wọ́ lọ sí oko ọdẹ wọn. Bí ọdẹ ṣe mú ìjàpá láàyè nìyí ló bá jù sínú àpò rẹ̀, ló bá gún ìjàpá, ló bá gbé ìjàpá lọ sílé rẹ̀. Nígbà tí àgbọ̀nrín, eku àti ẹyẹ táwọn padà dé abà, inú wọn bàjẹ́ gidigidi wípé ọ̀rẹ́ àwọn tí í ṣe ìjàpá ó ti kó sí ọwọ́ ọdẹ. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní gbà lérò, wọ́n bẹ̀rẹ̀ sí ní rò lọ́kàn wọn
títí tí ilẹ̀ ọjọ́ kejì tó fi mọ́ ó bẹ̀rẹ̀ sí ní rò báwọn ṣe lè gba ìjàpá ọ̀rẹ́ àwọn táwọn ṣe lè gbà kúrò lákàtà ọdẹ. Níbẹ̀ ni èrò kan ti tọ́ sí eku nínú. Eku bá ní ohun àṣekù o. Ó ní ṣé rí ìkóríta tí ọdẹ yẹn máa ń dẹ pàkúté rẹ̀ sí gangan. Ó ní àwa mẹ́tẹ̀ẹ̀ta á lọ síbẹ̀. Ó ní tá a bá ti débẹ̀ kí àgbọ̀nrín àti ẹyẹ kí wọ́n lọ síbi ẹ̀gbẹ́ tàkúté tàbí pàkúté tí ọdẹ dẹ, kí wọ́n lọ síbẹ̀ kí wọ́n lọ díbọ́n kan lọ ṣe bí ẹni tó kú sílẹ̀ ẹlẹ̀. Ó lóhun eku òun ó sá pamọ́ sínú igbó rúṣúrúṣú tó wà lẹ́gbẹ̀ẹ́ ibẹ̀. Ó ní ní kété tí wọ́n bá ti rí tí ọdẹ ń bọ̀, ó ní tọ́dẹ yẹn bá ti kù fẹ́rẹ́fẹ́ kó súnmọ́dọ̀ àgbọ̀nrín àti ẹyẹ. Ó ní kí ẹyẹ àti àgbọ̀nrín kán tètè fèrè bẹ́ẹ̀. Ó lóhun tóun bá ti rí i pé ọdẹ ti ń lọ síbi tí àgbọ̀nrín àti ẹyẹ wà, ó ní òun ó tètè lọ síbi àpò tí ọdẹ bá gbé kalẹ̀. Òun ó tú àpò yìí lẹ́nu kí ìjàpá náà lè rí bi sá kúrò nínú àpò yìí. Bí wọ́n ti gbà á lérò, Ọlọ́run kúkú bá wọn fàṣẹ sí i. Ṣé rí bí ọdẹ ṣe dé ibi tó dẹ pàkúté sí tó wọ̀ ọ̀kan báyìí bẹ́ẹ̀ lórí àgbọ̀nrín àti ẹyẹ tí wọ́n ti pirọrọ bí ẹni tó kú sílẹ̀ ẹlẹ̀. Ọdẹ bá ní orí ibi tí a fẹ́ gbin obì sí lóbi ti lálẹ́ wò ló ti lálẹ́ wò yìí. Jẹ́ n wá lọ mú àtẹyẹ àti àgbọ̀nrín kí n tètè wá gbé lọlé fún ìyàwó mi, ọbẹ̀ sọnù. Lọ́dẹ bá gbé apó rẹ̀ ló bá gbé kalẹ̀. Ẹ mọ́ gbàgbé pé inú apó yìí ó ní ìjàpá wà. Bí ọdẹ ṣe gbé apó rẹ̀ kalẹ̀ yìí, lọ́dẹ bá tètè ń lọ síbi tí àgbọ̀nrín àti ẹyẹ níbi tí wọ́n bá mọ́ láti lọ gbé wọn. Ní kété tí eku tóun sá pamọ́ sínú igbó tó ti yọjú tó ti rí pé ọdẹ ti gbé apó rẹ̀ kalẹ̀ yìí, lòun náà ti tètè yọ jáde kúrò nínú igbó ló ń lọ síbi tí apó ọdẹ wà. Bó ṣe débi àpò yẹn tàbí apó, bẹ́ẹ̀ ni ó tú u lẹ́nu. Bó ṣe tú u lẹ́nu báyìí, bẹ́ẹ̀ ni ìjàpá bẹ́ jáde. Ìjàpá àti eku àwọn tètè mú ọ̀nà wọn kùn láti lọ sá padà sínú igbó. Ó kù fẹ́rẹ́fẹ́ kí ọdẹ débi tí àgbọ̀nrín àti ẹyẹ tán bá mọ́ yìí. Bẹ́ẹ̀ ni àwọn méjèèjì bẹ́ẹ̀ ni wọ́n sá o. Ẹyẹ fò, àgbọ̀nrín kéré mọ́lẹ̀ ó sá lọ. Ìgbà tí ọdẹ ó fi yíjú padà pé àwọn ẹranko yìí sì bọ́ mọ́ òun lọ́wọ́, ó dá kóun wá lọ gbé apó òun, kóun gbé ẹran ìwọ̀nba tóun rí pa lóko ọdẹ àti ìjàpá kóun mọ gbọ̀nà lé lọ. Ìgbà tọ́dẹ ó débi apó rẹ̀, ó ti bá tí apó yìí ti wà ní títúlẹ̀ lẹ́nu tí ìjàpá sì ti sá lọ. Ìgbà yìí ni òye ṣẹ̀ṣẹ̀ wáyé ọdẹ wípé àṣé àwọn ọ̀rẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn tí í ṣe ọ̀rẹ́ ìjàpá tóun fi sínú apó, àṣé ń ṣe ni wọ́n gbìmọ̀ pọ̀ láti díbọ́n fóun. Báwọn mẹ́rẹ̀ẹ̀rin ṣe rí bí bọ́yọ̀ rèé o lọ́wọ́ ọdẹ apẹran. Kí ni ẹ̀kọ́ yìí kí ló kọ́ wa? Ẹ̀kọ́ àkọ́kọ́ tí a rí kọ́ nínú ìtàn yìí ò ní wípé ẹ̀rí tá a bá ṣera wa ní òṣùṣù ọwọ̀, kò sí òkè tí a ò ní lè borí rẹ̀. Nígbà tí a bá wà ní ìṣọ̀kan, tí a wà tá à ń sọ̀rọ̀ kan náà, tí èdè wa jọra wa, tí ìmọ̀ràn wa jọra wa, ìbáà jẹ́ láàrin ẹbí ni, ìbáà jẹ́ láàrin ọ̀rẹ́ ni, ìbáà jẹ́ láàrin ìjọ ni, ìbáà jẹ́ láàrin ẹgbẹ́ ni. Ṣé rí níbi tí ìṣọ̀kan bá wà, kò sí bí òkè yẹn bó ṣe lè tóbi tó tí a ò ní láǹfààní láti lè gun irúfẹ́ òkè bẹ́ẹ̀. Àkọ́kọ́ nìyẹn. Níbi tí ìṣọ̀kan bá wà, níbẹ̀ ni àṣeyọrí níbẹ̀ ló máa ń wà. Torí pé àwọn ẹranko yìí wọ́n wà ní ìṣọ̀kan ni wọ́n fi láǹfààní láti lè ríbi bọ́yọ̀ nígbẹ̀yìngbẹ́yìn lọ́wọ́ ọdẹ. Àlọ́ kejì ni wípé ṣé rí tá bá rí ọ̀rẹ́ wa kan tàbí ẹnikẹ́ni tó bá wà nínú ewu, ẹ má jà á fi ọkàn balẹ̀ wípé kò kúkú kàn mí, èmi kúkú ti mórí bọ́ná. Bó ṣe wù kó mọ, èmi àti ìdílé mi kúkú rí jẹ àárín mu lásìkò yìí. Ẹni àmọ̀rí ò bá kú, ẹ má jà á ṣe bẹ́ẹ̀.
àwa ti rí jẹ, a ti rí mu, a ti rí bí mórí bọ́, ẹ jẹ́ ká rántí ẹlòmíràn nírú àsìkò yìí. Ńṣe ló yẹ kí àwọn ọ̀rẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yòókù kan gbàgbé ìjàpá sọ́dọ̀ ọlọ́dẹ, ṣùgbọ́n dípò tí wọ́n fi ṣe bẹ́ẹ̀, wọ́n sa gbogbo ipá àti agbára wọn láti lọ yọ ìjàpá náà kúrò ní àkàtà tàbí àhámọ́ ọlọ́dẹ. Ẹ̀kọ́ kẹta tí mo tún rí kọ́ ni wípé ìṣe ó ní ìgbà. Ẹni tá a bá ṣoore fún lónìí, bí ò bá tiẹ̀ jẹ́ òun ni ó tún ṣe wá lóore lọ́la, Ọlọ́run Elédùmarè lè rán ẹlòmíràn lọ́la láti wá ṣe wá lóore. Béèyàn bá sì wá ṣe wá lóore ńkọ́, ẹ má jẹ́ á gbàgbé, ẹ má jẹ́ á yagbára mú oore jẹ. Ṣé rí ìgbà ìpọ́njú là ń mọ̀ rẹ́? Ìgbà táwọn ọ̀rẹ́ yìí wà nínú ewu, wọ́n dìde fúnra wọn náà fi ríbi bọ́yọ. Ọ̀rẹ́ rẹ tó ń jẹ lábẹ́ rẹ̀ nígbà tó wà lọ́wọ́ rẹ̀, ó ti wà nínú ìdààmú báyìí, ìgbà ti dà fóun náà báyìí, dìde kó ràn lọ́wọ́. Mọ́ ya àwọn tí wọ́n sọ wípé ìgbà ìpọ́njú nìkan làwọn lè báyàn tán. Ẹsẹ̀ gìrì nílé à ń jọ̀fẹ́ kú tán, gbogbo ẹbí àtará wọn túká. Èyí ò dára púpọ̀, kò dára tó láwùjọ ọmọnìyàn. Ẹni tó jẹ lábẹ́ rẹ̀ nígbà tó wà lọ́wọ́ rẹ̀, ìgbà ti dà fún báyìí, ìwọ náà rántí rẹ̀. Mọ́ yàbàrá mú oore jẹ. Kò ní jù báyìí lọ lórí ètò yìí fún tọ̀sẹ̀ yìí. Mo lérò pé a ti tún rí ó ṣe ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ lórí ètò Àfàlọ Mọlásà fún tọ̀sẹ̀ yìí. Ẹ̀yin ti wò, ẹ share rẹ̀ lórí Facebook yín, ẹ share rẹ̀ lọ sí àwọn social media handles yín kí àwọn ẹbí àti ará yín náà láǹfààní láti wò, kí àwọn náà lè láǹfààní láti wò, kán sì rí ẹ̀kọ́ kan tàbí òmíràn kọ́. Ẹ̀yin ti kọ́ ẹ̀kọ́ kan tàbí òmíràn tó yàtọ̀ sí èyí tí mo ti mẹ́nubà lórí ètò, ẹ̀yin náà ẹ kọ sí comment section. Ẹ̀yin ò tí subscribe, ẹ lọ síbẹ̀ ẹ subscribe. Ẹ tí tẹ like button, ẹ lọ ẹ tẹ̀ ẹ́ láti ṣe kóríyá fún Olúwatóyìn Ayọ̀olúṣọlá yín náà lórúkọ tèmi ń jẹ́. Ògbómọ̀ṣọ́ níbẹ̀ ni wọ́n ti bí mi, níbi tán ti ń jẹ kàkán tó ń fẹ̀ kàn yẹn gẹ́lẹ́. Ẹ rí ìpàdé wa lórí ètò Àfàlọ Mọlásà ó tún di lọ́sẹ̀ tó ń bọ̀. Àmọ́ kó tó di lọ́sẹ̀ tó ń bọ̀ ọ̀hún, mo ní ire o, ire kàǹkà.